tọ́ kọ́lọ́run bá tó láyé kó fún wa ní okun àti agbára àti ẹ̀mí téèyàn fi rí nǹkan ọkàn téèyàn rí gbé nǹkan sí táàfin lámọ̀mọ́ ara gbogbo ohun tí ń dé bá wa ní orílẹ̀-èdè yìí lọ́lọ́kan òjọ̀kan. A rí gbọ́ káàkiri nípa bí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ àwọn Èkìtì bọ́ sílẹ̀ Kwara àtẹ̀lé ìta tó gbọ́ tó tún ṣẹlẹ̀ nílẹ̀ Kogi lálẹ́ àná tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí àwọn tó wà lórí tágẹ́ẹ̀tì wọn àwọn ọba ilẹ̀ Yorùbá ni. Lẹ́nu wàtá bọ́ sínú ọdún yìí láàrin oṣù tó kọjá sóṣù tá a wà yìí wọ́n ti dá ẹ̀mí ọba mẹ́rin lógbòdò bó tẹ̀ jẹ́ pé àwọn agbófinró wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọ́n ti ń ṣakitiyan lórí àti mójú ajékonísọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn àìbìkítà àti àìka nǹkan sí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Ṣé rí kéèyàn má máa ka nǹkan kún ká máa pé nǹkan bíntín ni ká máa pé nǹkan ní bíntín nǹkan a máa jẹ́ kí nǹkan ó bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìdí rẹ̀ ló gbà wá sórí ìkànnì lénìí àti àwọn ìgbìyànjú tá a ṣe lórí kí ni ń fa ìlà ìlò. A wá rí wípé bí ìgbà téèyàn ń wá ìfà nìrìn àjò Yorùbá jẹ́. Àwọn baba ńlá wa látijọ́ wọn alẹ́ ní bá ń wáfà ń wá òfò Ọlọ́run ọba ò ní jẹ́ àṣòfò. Ara ká máa wá ìfà kó máa dòfò mẹ́ni lọ́wọ́ onírúurú tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá látọjọ́ tó ti pẹ́. Ẹni sáwò reality of life nǹkan tó ṣe kókó tó farahàn a máa ṣòro ṣùgbọ́n ìgbìyànjú ni máa jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ò láṣeyọrí. Látijọ́ tẹ́ ẹ bá wò nínú ìtàn ilẹ̀ Yorùbá ẹ rí wípé nínú tó sọ Ìlọrin tó gbà lọrin kúrò lọ́wọ́ ilẹ̀ Yorùbá dònídọ̀la òun náà ni bí ká máa wá ìfà kó wá di òfò mọ́yàn lọ́wọ́. Ìmọ̀ fẹnutẹ́ńbẹ́lú wo àwọn nǹkan ní àwọn nǹkan ṣẹ̀ǹbáyé tiwa bí ò jẹ́ nǹkan bí ò jámọ́ nǹkan kan ó wà látara bí tá a ti ń rí àwọn àkóbá ńlá láyé léléyìí tí ń dá ìrìn àjò ilẹ̀ Yorùbá padà sẹ́yìn eléyìí tí ń já máa sọ nǹkan ní wa sọ́wọ́ àwọn àjèjì. Kì í ṣèní ní ṣẹ̀ǹṣẹ̀lẹ̀ o kì í ṣàná lórí ọ̀rọ̀ àwọn ọba tó kú lẹ́kìtì àwọn èèyàn àwọn amòye ti sọ̀rọ̀ lóníranran wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ ipa ribiribi tí àṣà tá a dànù nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá ipa tí ń kó nínú ètò ìrìn àjò ilẹ̀ Yorùbá lónìí àwọn ìfàsẹ́yìn tí ń kó bá tẹ́ ẹ bá wo ṣàkún kínní yẹn lọ ẹ rí wípé ìmọ̀
sọ àwọn nǹkan pàtàkì ilẹ̀ Yorùbá nù. Ìmọ̀ fi tàfàlà ní ń jẹ́ kí Yorùbá ọmọ bọ́ sọ́wọ́ ogun. ń jẹ́ kí Yorùbá ọmọ bọ́ sọ́wọ́ ogun. Arákùnrin mi kan ó fẹ́ débí ní ìsìn, ó béèrè kan lọ́wọ́ mi lánàá. Ìbéèrè yìí ó lóye lórí gan-an. Ó ní ṣé bí gbogbo nǹkan ṣe ń dàrú tí ìlú ò fararọ, ètò ààbò kò mọ́yán lórí, ètò ọrọ̀ ajé ń dàrú lójoojúmọ́, ó ní ṣé kò ní ẹsẹ̀ tí Yorùbá máa fi tọ̀ láti jọ ni. Mo wá bú sẹ́rìn. Mo bú sẹ́rìn rìn pa mí. Mo ló lọ́wọ́ tí Yorùbá máa fi, kódà ó lẹ́sẹ̀ tí Yorùbá fi tọ̀, ó tún lọ́wọ́. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ó ní wípé àwọn ará òde òní níbi ká máa pe ààfin ládùúbí àrán fúnra wa, òun ní ń jẹ́ kí àwọn ìrìn àjò tá à ń sọ yìí ó mọ mẹ́ẹ̀. Àárín bó ti yẹ ká rìn mọ́. Bó ti sọ́nù àwọn fídíò mi kan tó lọ wípé àwọn tí ń pera wọn lọ́mọ ọba ńlẹ̀ Yorùbá, àwọn gangan náà ń fi ilẹ̀ Yorùbá sínú ewu. Tó pípọ̀ nù wọn ni àṣàwọ̀ ti wà nù ẹ̀. Pípọ̀ nù wọn oyè baba ńlá wọn ò tọ́ sí wọn. Wọ́n fèrú gbàbùkún ni. Ìmọ̀ fèrú gbàbùkún ẹni dífá òun náà ti jẹ́ dòdò. Àwọn afọbajẹ àwọn náà jẹ́ dòdò. Gbogbo wọn ẹnu wọn ò wá lè sòdodo mọ́. Ẹni ọba ìlú bá tọ́ sí, wọ́n ò yin lápá sẹ́yìn torí pé kò lówó lọ́wọ́. Wọn ò ní jẹ́ dépò ọba nítorí pé gbogbo ìgbàgbọ́ wọn lé ayé wọn ni pé tọ́ bá jọba ìlú o gbọ́dọ̀ jẹ́ olówó. Níbi tí àwọn ìrìn àjò wa ti mẹ́hẹ̀rẹ̀, wọ́n wá máa pe ààfin ládùúbí àrán fún gbogbo wa ká lè bá gbà pé ààfin èèyàn dúdú ni. Ká lè gbà pé ààfin èèyàn dúdú ni. Ẹni bá sì ń wá ìfà, òfò ni ó gbẹ̀yìn rẹ̀. Òfò ni máa gbẹ̀yìn Ifá. Òfò ni máa gbẹ̀yìn Ifá. Ìní ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Olómú mi dá ìrìn àjò lójú kí n sọ pé ẹni bá fẹ́ mọ bí ìrìn àjò yìí ti rí, ẹ lọ wo ìtàn Ìlọrin. Ẹ lọ wo ìtàn Àfọ̀njá Ìlọrin. Bóò ní Ìlọrin ṣe bọ́ sọ́wọ́ Fúlàní tó di gbére, bó ti bọ́ náà nù. Bó ti bọ́ nù. Ifá l'Àfọ̀njá wá tó dòfò mọ́ lọ́wọ́. Wọ́n fẹ̀mí rẹ̀ ṣòfò. Wọ́n fi dúkìá rẹ̀ ṣòfò lójú ẹ̀mí àwọn ọmọ rẹ̀. Níbi ká máa wá ìfà káàkiri, ká máa bẹ́ńlé ṣẹlẹ̀, ká máa gbàgbọ́ pé nǹkan ní nǹkan dáa ju nǹkan tiwa lọ. Tó sọ̀ lọ́rin nùdọ̀ nínú mọ́lẹ̀ Yorùbá lọ́wọ́. Ìrìn àjò yìí sì ní àwọn tí wọ́n ń ja ìjà yìí wọn ò sinmi. Wọn ò sinmi. Àríkànú tàn láwọn eré alẹ̀ Haúsá ní gbogbo ibi tí àwọn Fúlàní yìí ti wọ àwọn ìgbèríko àwọn ìlú láti rí i pé wọ́n sọlẹ̀ wọn di ilẹ̀ tiwọn tí wọn ò gbà. Irú ẹ̀ láti rí kà pé Mọ̀dúgùrí wà nú àwọn ìlú bẹ́ẹ̀. Ilẹ̀ Borno ó wà nú àwọn ìlú tó jẹ́ tágẹ́ẹ̀tì Fúlàní tí wọn ò rí gbàdùn ní dọ̀la. Ṣùgbọ́n ogun òye mọ́ ṣẹlẹ̀ ńbẹ̀. Wọn ò rí ilẹ̀ Benue, wọn ò rí wọ̀. Wọn ò ráwọn ibìkan wọ̀ ńbẹ̀. Wàhálà ń ṣẹlẹ̀ ńbẹ̀ dòní dọ̀la. Táwọn ará abé tí wọ́n ń pa, tí wọ́n ń kun àwọn èèyàn bí ẹ̀ ń kọran. Now ilẹ̀ Yorùbá náà wà nù tágẹ́ẹ̀tì wọn láti ilẹ̀. Kó tó di pé wọn ó gbà lọ́rin ni ìjà ti dú àwọn ìran Ìjẹ̀ṣà pẹ̀lú Fúlàní pọ̀ rí. Ogun yẹn náà ń pè ní ogun Ìjẹ̀ṣà rárá. Kó tó di pé wọ́n gbà lọ́rin totally lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ o. Kí wọ́n tó gbà lọ́rin lọ́rọ̀ ogun Ìjẹ̀ṣà rárá ti ṣẹlẹ̀. After war Ìjẹ̀ṣà rárá ni wọ́n gbà lọ́rin l'Àfọ̀njá bọ́ sọ́wọ́ wọn. Àfọ̀njá ń wá ìfà torí ó mọ̀ pé wọ́n lọ́mọ ogun púpọ̀.
wọ́n sì lẹ́ṣin. Ó jọ lójú, ó wá rí àwọn ọmọ ogun tiẹ̀ bíi ránhunràhun, àwọn títí ń lò tipẹ́tipẹ́, ó dà wọ́n nù, ó gba àwọn ọmọ ogun yẹn wọlé, ó sì sọ odidi kingdom, ó sì sọnù sọ́wọ́ Fúlàní nítorí pé ń wá ìfà. Yorùbá ò dákẹ́ ń bẹ̀ o. Ọba kan bẹ́ńlẹ̀ Yorùbá lénìí tẹ́ ń pariwo tán táwọn èèyàn ò jágbe máa pé ti ń sọ lẹ́nu ọ̀rọ̀ kátikàti ni. Even àwọn ọba yòókù ilẹ̀ Yorùbá mo ti rí lẹ́nìí tẹ́ pé ọba ìbọ̀bá sọ̀rọ̀ mọ́ látijọ́. Tọba kan bá ń ṣe wọ́nranwọ́nran, àárọ̀ba kan tí ó pè sákèésí. Even tí wọ́n bá pè sákèésí wọn ọba a máa bọ́ba wí. Bọ̀ lẹ́nìí ọ̀làjú ò jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ mọ́. Ní táwọn òyìnbó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn, láti wékìn agbára àwọn ọba wa lókàlì sódà wọn ò ní láṣẹ jùnú ààfin wọn nìkan lọ. Ó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀? Tẹ́ bá wo bàbá wa Rashidi Tẹ̀lú Olúwo tìlú Ìwó ti tòní, tẹ́ bá rí ìhà tí wọ́n kọ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ẹ ti mọ irú àwọn ọba tóun náà jẹ́, ẹ ti mọ irú ẹ̀dá tó jẹ́. Ṣùgbọ́n níjọ́ tí nǹkan kan bá hí tiẹ̀ gbẹ̀m, torí kíní yẹn lágbára bí ṣe ń lọ káàkiri, àwọn Fúlàní àwọn ọba wọn ń tágẹ́ẹ̀tì ní ìsinyìí o, kọ́ ló ṣàánú o. Àwọn ọba ni wọ́n ń tágẹ́ẹ̀tì. Ìbá dáa kán sì tágẹ́ẹ̀tì ọba, kán má tágẹ́ẹ̀tì aráàlú. Ẹ máa tó bá jẹ́ àwọn ọba lágbára yín bá gbé, ẹ máa àwọn ọba lọ, kò tí ì sábúrú ń bẹ̀. Àwọn n tó ṣàfọ̀njá ló ṣàwọn náà nù, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí ni wọ́n ti da nǹkan ṣẹ̀ǹbáyé ilé bàbá wọn wọ́n ti dànù. Ilé oléle ni wọ́n ń ṣe. Èmi ò mọ bí èèyàn ó ṣe jọba àlú tí ó wàá máa dírẹ̀bẹ̀ lábẹ́ ẹni tí ò tó nǹkan. Àwọn ń dírẹ̀bẹ̀ ọba, odidi ọba. Tí Yorùbá sọ ni pé wọ́n ní ọba máa ba lórí ohun gbogbo ni. Lénìí ilẹ̀ Yorùbá, ọba ba lórí ara rẹ̀, kò ba lórí aráàlú gan mọ́, nítorí pé àṣẹ wọn ò kálu mọ́. Kò dàbí tàtijọ́ tọ́ pé tẹ́ ẹ bá rí ọba, ẹ̀rù tó wà lára ọba ní 1989/90 tí ò tí ì pẹ́. Ọba Ọọ̀ni of Ifẹ̀, Ọọ̀ni ìrìṣà àná, ọba Síjúadé ń bọ̀ wá sí program kan ní Ìbàdàn. MKO Abiola náà ń bọ̀ wá síbi program yẹn. Àwọn òyìnbó tí wọ́n ṣe ní IITA nìbàdàn, àwọn náà ń bọ̀ wá síbi program yẹn. Ó involve àwọn consulate kan láti àwọn apá ibì kan, wọ́n ń bọ̀ wá sí ibi program yẹn. Nígbà tí àwọn òyìnbó yẹn dé, tí wọ́n rí Ọọ̀ni tí ń bọ̀, wọ́n rí bí gbogbo èèyàn tí ń bẹ lórí ìjókòó ṣe wólẹ̀ lọ fún Ọọ̀ni. Àwọn òyìnbó gan dọ̀bálẹ̀ torí wọn ò ríru rẹ̀ rí ní ayé wọn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àwọn tó mọ nǹkan tí mò ń sọ̀rọ̀ ń pa yìí wọ́n mọ jẹ́rìí sí. Òyìnbó pẹ̀lú súùtù lọ́rùn, ó dọ̀bálẹ̀, ó rí gbogbo èèyàn tó dọ̀bálẹ̀ lọ, everybody wọn náà dọ̀bálẹ̀ ní straight, pé àmọ́ irú ẹ̀dá tẹ́ni yìí jẹ́, bóyá téèyàn ò bá dọ̀bálẹ̀ bóyá kílé ó gbé ni. Gbogbo wọn dọ̀bálẹ̀, wọ́n tẹríba fọ́ba. Nígbà tí Ọọ̀ni ìrìṣà tí ó bọ́lẹ̀ nínú mọ́tò rẹ̀, wọ́n rí pé mọ́tò tó gbé wá gan yàtọ̀, pé mọ́tò Ọọ̀ni, ẹni bá mọ mọ́tò tó Ọọ̀ni máa ń lò ń gbà yẹn yóò mọ báwọn mọ́tò yẹn ṣe máa ń rí. Àwọn Rolls Royce tí bàbá ń lò ń gbà yẹn special made ni, ẹ lọ wò, ẹ lọ béèrè. Bàbá bọ́lẹ̀, gbogbo èèyàn wólẹ̀ lọ ni. Nígbà yẹn tí Ọọ̀ni máa fẹ́ sọ̀kalẹ̀, ó lé èèyàn méjì tí ó fi orí gólẹ̀ tí bàbá ó kẹsẹ̀ lé lórí, tí fi ń sọlá. Nígbà yẹn tó ń pè ní ọlá ọba nìyẹn ńlẹ̀ Yorùbá. Bàbá jáde, àwọn òyìnbó rí pé èèyàn ni, pé àlùjọ̀nnú làwọn rò pé ń bọ̀. Ìgbà tí àwọn èèyàn tó dìde làwọn òyìnbó yẹn náà tó dìde. Wọ́n wá jókòó, àwọn òyìnbó yẹn wá lọ gbé kámẹ́rà, àwọn wá yàn fọ́tò pé àwọn ò ríru eléyìí rí o. Nígbà tí bàbá dẹ̀ débẹ̀, bàbá ò wọṣọ, kájà ló pa débẹ̀ bí Ọọ̀ni ìsìn náà ṣe máa pa kájà wọn. Kájà ti ẹ̀dẹ̀ níyìn ó tún yàtọ̀.
tẹ bá mọ Ọ̀ọ̀ni, ó lo ọlá, ọba Ọ̀ọ̀ni tó lọ tó wàjà, ọlá ń bẹ lára bàbá, ọlá gidi tó jẹ́ pé kì í kàn sọ̀rọ̀, tí ó bá sọ̀rọ̀ ẹyọ kan ẹ fẹ́ lè gbé gbogbo kámẹ́rà lé ayé wa kẹfì rìkọ́dù ọ̀rọ̀ ẹyọ kan tí ó sọ, kẹ́ lè mọ agbára tí bàbá yẹn ní nígbà yẹn. ẹni tí máa fẹ́ kojú rẹ̀ ńgbà yẹn nílẹ̀ Yorùbá ni MKO Abiola, nítorí pé MKO Abiola lówó, òun nìkan ní máa fẹ́ fi agagbá ara tá à ń sọ pẹ̀lú ilẹ̀ Yorùbá náà àtọ̀làjú. MKO Abiola ní máa fẹ́ ta lóhùn nígbà yẹn, ní máa fẹ́ ta bàbá yìí ní ohùn. ọba tó tún gbóná gangan báyẹn nígbà yẹn òun ni Aláàfin Ọ̀yọ́. àwọn tí wọ́n ń pè ní ọba nù nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ ní ìhà ibi tán wà, tí Haúsá gan bá fetí kọ́ ọ̀rọ̀ wọn, yóò mọ ríǹgì létí rẹ lọ ní for life. ẹ dákun ẹ̀yin ènìyàn mi, ọba dà mọ́ nílẹ̀ Yorùbá lónìí, ọba dà. níbo la fi ipò ọba sí nílẹ̀ Yorùbá? níbo ni ipò ọba wà nílẹ̀ Yorùbá mọ́? ẹni tí ń wá ìfà ń wá òfò, òfò bẹ̀ làwọn ọba ń rí lọ́wọ́lọ́wọ́ yìí. gbogbo ń tẹ́ ẹ dánwò tí lè fi jó, àwa ò rí o, ṣùgbọ́n Elédùmarè ọba tó dá ayé rí, òun náà lẹ́yìn náà wá ń rí ní kọ̀rọ̀kọ̀rọ̀ sí i. àwọn tí ń jí ní gbé ọba wọn ń gbé ní ìsìn, tó bá yá àwọn tí ń gírí sowó orí ọba wọn mọ̀ wá kiri. gbà orí aráàlú ò bá jẹ́ mọ́, ó ní ẹ lọ mọ́ba wọn wá, ẹ fi ṣe tutù. ní ipò ọba bá parẹ́ ńlẹ̀ Yorùbá, lójú bá tìran Yorùbá. ibi tí sì ti máa ti bẹ̀rẹ̀, wọ́n ní ká ti bí ìsàlẹ̀ ká kíyèsí oògùn. nígbà wọ́n jẹ Ṣàngó of Ògbómọ̀ṣọ́ tó dé káàmpù kí ló ti ń pe bàbá rìdíìmù yìí, bàbá Adébóyè, ṣe ló fìkúnlẹ̀ bẹ níwájú Adébóyè. ìjọ náà mo mọ̀ pé ilẹ̀ Yorùbá tán. odidi Ògbómọ̀ṣọ́ nínú ìlú táwọn èèyàn tó máa bẹ̀rù nílẹ̀ Yorùbá, Ògbómọ̀ṣọ́ wà nù wọn nílẹ̀ Yorùbá, tán bìlíìfù yìí pé iná ò mójú ẹni dáa ní ìlú Ògbómọ̀ṣọ́. tí wàhálà bá fẹ́ rú ní àbí kan, tó Ògbómọ̀ṣọ́ ìbá ìdásí, ilẹ̀ Yorùbá yìí tí ì péjú. ìlú yìí láti wá jẹ Ṣàngó tuntun. Ṣàngó wá dé Redeem Camp, ó bá rí ìfikúnlẹ̀ bẹ níwájú Pásítọ̀ Adébóyè. ó wá tún ṣe ni láàánú pé bàbá Adébóyè tún wá sí ààfin rẹ̀, orí àpèrè àwọn bàbá rẹ̀ ló gbé Pásítọ̀ Adébóyè sí pé kó jókòó ńbẹ̀. níbi tí nǹkan ti ń tán lẹ̀ Yorùbá nù. ẹ̀yin èèyàn ẹ dẹ̀ dákẹ́, torí ẹ̀ ní ọkùnrin kan pariwo, ó ní alábòsí nìran Yorùbá. Yorùbá yìí ṣe alábòsí, ẹni tí ń wá fà ń wófò níran Yorùbá ni. ẹni tí ń wá ìfà ń wá òfò, òfò bẹ̀ òun lẹ rí tí ń ṣẹlẹ̀ sáwọn ọba òun lọ́wọ́lọ́wọ́, òfò. ètí wọn ń fọlá ṣe, ẹ wo Queen of England, nígbà obìnrin ni, ẹ wo bó ṣe sọlá lórílẹ̀ àlàyé. bọ́ba alẹ́ Yorùbá ṣe rí nù o, bọ́ba alẹ́ Yorùbá ṣe rí nìyẹn. ṣùgbọ́n tí òjò dùn mí, látàyé àwọn Awólọ́wọ̀ náà ni wọ́n ti ń fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rí àwọn ọba lá, látàyé wọn ni. ṣùgbọ́n ara àwọn ọba tó kọ́ nígbà yẹn, irú wọn lọ́ba Àkúrẹ́ gbà yẹn tó kọ́ pé Déjì Àkúrẹ́ tó kọ́ pé láyé yé sọ̀rọ̀ níbẹ̀ mọ́, nítorí pé ìkànnà àwọn ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ sọ̀rọ̀ ni ló yarí. Àṣàǹkẹ́ nígbà tá à ń sọ yìí, òun náà yarí. ọba Ìbàdàn gbà yẹn ó yarí. sọ́rí bóyá Àṣàǹkẹ́ àbí nǹkan, ọba Ìbàdàn sáà ni, òun náà yarí, ó sọ̀pọ́tì ọba Àkúrẹ́, nítorí pé gbogbo wọn Ìbàdàn ni wọ́n ti máa ń ṣèpàdé. gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá, gbogbo àwọn ọba tó jẹ́ first class Ìbàdàn ni wọ́n ti ṣe mẹ́tìn wọn. now wàhálà àtàbùkù wa ń kanlẹ̀ Yorùbá lójoojúmọ́, ẹ̀ wọ́n ń pariwo. mọ̀ pé àwọn olórí yín ni àwọn ni wọ́n ń wá ìfà tí ó fò wá ń wọlé tọ̀ wọ́n wá lójoojúmọ́.
ìdánmọ̀ abóléṣelé tí bàbá yín ní ó tó yín ṣe tí ìran bàbá wọn ní Ọ̀yọ́ ìṣe bàbá ẹnìkan kan nísìnyí ó làwọn èèyàn ṣe ń kìlọ̀ fún Aláàfin tán fẹ́ jẹ yìí pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra tẹ́ ẹ bá jẹ Aláàfin káláàfin ilẹ̀ Yorùbá tán nù sẹ́nu pátí jẹ́ Ọ̀ọ̀ni tí ń lọ pátí Ọ̀ọ̀ni eléyìí tá a jẹ yìí Ọ̀ọ̀ni pátí ni tẹ́ ẹ bá wa tó jẹ Aláàfin ẹ má jẹ Aláàfin tí ń lọ pátí o tó dé pé wọ́n á pè sílé ọlọ́mọ yóò lọ wọ́n pè síbi fírídọ́ọ̀mù ibẹ̀lẹ̀ ti bá ẹ má jẹ̀rú Aláàfin yẹn o tẹ́ ẹ bá jẹ́ ilẹ̀ Yorùbá tán po kò sírù wàásù àti àrọwà tẹ́ ẹ lè pa àwọn ọba tí ń bẹ lórí oyè nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ àwọn ní kẹ́ lọ yẹ̀dí wọn wò dáadáa ṣé wọ́n délé pé ṣé ẹ̀jẹ̀ bàbá wọn ló wà lára wọn torí àṣàwọ̀ ti wà nílẹ̀ Yorùbá o ọmọ àlè pọ̀ nínú àwọn tí ń jọba o tẹ́ ń pè lọ́ba lénìí gbogbo eléyìí tẹ́ bá ti ń rí tí ń kó nǹkan tí ń bẹ láàfin dànù ẹ yẹ kẹ́ ti mọ ọ̀rọ̀ ẹni tó jẹ́ ní àtijọ́ nílùú kan ọba abẹ mo ti sọ̀rọ̀ ọba Adékànọlá rí dáadáa lórí ìkànnì yìí ọba Adékànọlá tí mo sọ̀rọ̀ ẹ̀ pé bàbá wa Pọfẹsọ Bánjí Akíntóyè lọ bá nígbà tí wọ́n fẹ́ mọ kí nìdí tó fi ń pe ìran Òtù ní Yorùbá pépà gbé Dailies gbé Punch ló gbé gan Punch ló gbé ọ̀rọ̀ tí mò ń sọ yìí nígbà tí bàbá lọ bá Adékànọlá tó fẹ́ mọ̀ dí tá a fi ń jẹ Yorùbá ọba Adékànọlá yìí nígbà tí bàbá wà lórí àpèrè tó wà láyé kó tó dípa jẹ ọba tó wà mẹ́sìn bàbá yìí nìkan single-handedly ní máa yóò yí ìlú po àsìkò tí sì máa yí ìlú po kò sẹ́ni tí máa mọ̀ tí àwọn yẹn bá kẹ́fì rẹ̀ àwọn tó dàmọ̀ nínú ẹ̀mí pé ń kọjá lọ wọn wà tilẹ̀kùn lé wọn torí ẹ gbọ́dọ̀ rí bí ó ṣe rí kì í sọba tí èèyàn máa rí bó ṣe rí ni àfojúmọmọ tó bá ti dalẹ̀ tán kì í sọba tí èèyàn máa fojú rí yóò yí ìlú po yóò yí ìlú po òun fúnra rẹ̀ ni ó mọ ní ìṣẹ̀lẹ̀ nù ìlú rẹ̀ kílẹ̀ ò tó mọ́ kó tó padà sí yéwó sí ààfin ṣérú ọba bẹ́ẹ̀ wà nílẹ̀ Yorùbá mọ́ tó lè jáde òru tí ó lóun fẹ́ mọ bí lóun ti rí kò sí mọ́ nǹkan ti sọnù nílẹ̀ Yorùbá sẹ̀ wàláì kí sì ló sọnù nílẹ̀ Yorùbá tradition àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ní ń parẹ́ lọ tí Yorùbá gbé dání tí Yorùbá kí pamọ́ sínú ibì kan tí wọ́n ti lẹ̀kùn mọ́ ó ju ti Queen of England tí wọ́n gbẹ́kẹ̀lé ní ààfin England lọ ó jù lọ fàáfàá tí àwọn ará England gan mọ̀ ṣùgbọ́n nítorí àìmọ̀kànmọ̀kàn àwọn tí wọ́n ń jọba lónìí àìmọ̀ kankan àìmọ̀ dògbà torí ẹ̀ ṣé ó wá yẹ kó jẹ́ pé tí Yorùbá jọba ńlẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ tún mú un lọ fún counseling kan lọ mọ́ fún un ní orientation bọ́ba ṣe wùwà n tó balẹ̀ Yorùbá jẹ́nu ìfàlà wa tó dòfò mọ́ wa lọ́wọ́ ìfà ẹni wá ìfà ń wófò ẹni wá fà ń wófò ní ń ba ayé gbogbo wọn jẹ́ wọ́n ń wá ìfà wọ́n wá tí wọ́n kàn máa ṣe cheaply ní ti ń ba ilẹ̀ Yorùbá jẹ́ nù. nígbà tọ́mọ mi yẹn béèrè lọ́wọ́ mi tó ní pé bóòlù àti ṣe tí ìlú bá ń dàrú látijọ́ ó níbi tí Yorùbá máa ń gbé ka wọ́n ní tí apá ò bá ṣe é sán àáká lérí wọ́n ní tọ́rọ̀ bá kanlẹ̀ tó kòkè ó níbi tá a tún gbé ka ìtàn ń pè Yorùbá nìyẹn Yorùbá níbi tí wọ́n máa ń gbọ́rọ̀ kà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti yanjú ọ̀rọ̀ wọ́n ní assembly Yorùbá ní assembly títí wọn tí wọ́n ń lò tí wọ́n fi ń control ilẹ̀ Yorùbá Yorùbá ni lénìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ni ò lè wọ̀lú bàbá wọn lọ́mọ́ nítorí àwọn ogun kan àti ìlàkàkà àti ìdẹ́rùbà tó ti wà nú ayé wọn ẹlòmíì ò jẹ́ nǹkan yóò ní òun ò lọlé kò jẹ́ nǹkan yóò lóun ò lọlé pé tó ń bá lọlé
òun pa òun ní wọ́n ṣe wá pa ọ́, ta ló fẹ́ pa ọ́? ìfẹ́ mọ́rọ̀ yẹn wọnú bí, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ń bọ̀, odidi ọ̀rọ̀ ni tí mo ti prepare kalẹ̀. Ó láwọn àlàyé kan tá a ṣe fúnra wa lórí ìrìn àjò yẹn. Ọ̀rọ̀ àwọn ọlọ́lọ́ba táwọn ń sọ lọ, wọ́n jẹ oyè níbì kan, wọ́n sì wọ̀ pèbí. Ìjọ kẹta ọba sì ti ń fọhùn láàfin. Irú pèbí wo lóyin ọba àlù títí yín wọ̀? Wọ́n ní mẹ́wàá pa ìpèbí ìtàwọn èjì ọjọ́ mẹ́ta náà. Ibi tá a ti ń wọ wàhálà rèé o. Èèyàn wọ ìpè bí ìjọ mẹ́ta, ìjọ kẹrin ó ti bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀nù láàfin, wọ́n ti ń jẹ̀kọ́ àti mọ́ínmọ́ín. Ẹ dákun torí Ọlọ́run, tí ọ̀rọ̀ ìlú bá débi àwọn ààyè kan tí ó mọ̀ bóun ni ó ti yanjú rẹ̀, ibi tí wàhálà wà rèé. Ọba ìlú kọ̀ọ̀kan ló mọ ibi tó lè sáré wọ̀ tí wàhálà bá dé bá lu rẹ̀. Ṣùgbọ́n lè ní ṣé wọ́n mọ bẹ̀ mọ́? Sẹ́ni tó wọ ìpè bí ọjọ́ mẹ́ta sí yóò mọ ibi tó lè sáwọ̀ tí wàhálà bá dé bá lù ú? Sọ́mọ́ àwọn tí ó pè, ní kẹ́ ẹ má folówó jọba, ní kó lòsì ó jọba, ṣùgbọ́n olówó tí ó bá jọba ìlú, ẹ jẹ́ kó mọ̀ ṣe ìlú. Yorùbá sì ní ìṣe ìlú ní dàlú, bá a ṣe dàlú wa là á ṣe ń ṣe. Èyí kàn déédéé bọ́ sórí àpèrè kó máa pàṣẹ kó ló ń lọ bá ìlú. Rí caption kan tá a rí láìpẹ́ yìí nígbà tí bàbá Ọbásanjọ́ tó kọ̀ má dà wọ́n lọ́balọ́ba pé kí wọ́n jíde, tí gbogbo wọn sì dìde lẹ́ẹ̀kan náà. Gbogbo alájáde tá a sọ̀rọ̀, a bá Ọbásanjọ́ wí pẹ̀lú ìwàkiwà tó wù láti mọ forí adé gbolẹ̀. Ṣùgbọ́n ṣé Ọbásanjọ́ ló yẹ ká bá wí ni àbá àwọn ọba tí wọ́n fi ipò baba ńlá baba wọn tí wọ́n fi ń tàfàlà, tí wọ́n fi ń wá ìfà káàkiri, tí ń dòfò mọ́ wọn lọ́wọ́? Kọba ló mọ sáré tẹ̀lé chairman local government. Sọba ló yẹ kó máa sáré lé chairman local government, àbí sọba ló yẹ kó máa lé governor, àbí governor ló yẹ kó máa lé ọba kiri pé ẹ dákun bàbá ẹ ṣàánú wa? Kíní kan ṣẹlẹ̀ sáláàfin káláàfin ó tó kú, táwọn chairman local government, àwọn honourables tí wọ́n ṣe meeting pẹ̀lú ẹ̀ níjọ́ tí kábíyèsí ń pàtàn fún wọn tí gbogbo wọn jókòó. Ṣé ẹ gbọ́n tí kábíyèsí sọ níjọ́ náà? Ó sọ̀rọ̀ burúkú, ó sì tún fún wọn ní èpè mọ́ pé ta ni bàbá yín? Èmi dúró mò ń sọ̀rọ̀, èmi Aláàfin sọ̀rọ̀, ẹ̀yin wèrè yìí wá jókòó ẹ̀ ń wò mí. Ẹ dákun, tá a bá ríro Ọlọ́run, irú àwọn Aláàfin yìí tí wọn ò bá ríro rẹ fi jọba lọ́yọ̀ọ́, wàhálà ni. Ọ̀yọ́ ó tán. Ìtàn ń pè lọ́yọ̀ọ́ láti jọ́ táyé fi ń bẹ̀rù Ọ̀yọ́ yóò kú bẹ́ẹ̀, yóò kú bẹ́ẹ̀. Àṣírí mo gé fún yín lénìí. Ti fẹ̀lẹ̀ ń rí wọn o. 1903 lọ́ọ́ ní àkọ́kọ́ nífẹ̀ ló dẹni tí ń jáde nílẹ̀ Yorùbá. Ọ̀ọ̀ni tí kọ́kọ́ jáde, ọ̀ọ̀ni àkọ́kọ́ tí kọ́kọ́ jáde rí kúrò nílé láàfin tí ó jáde lọ síta gbangba tí ó wáyé lọ. 1903 ni ló ṣẹlẹ̀ nígbà tí tíjà kan ṣẹlẹ̀ nílẹ̀ Rẹ́mọ, òun ló gbé Ọ̀ọ̀ni jáde. Now Ọ̀ọ̀ni tí wọ́n ń jáde ní ìsìn tó jẹ́ pé pati tí wọ́n bá fẹ́ ṣe, kódà bí èèyàn bá fẹ́ sílé ọwọ́ pé Ọ̀ọ̀ni invitation yóò lọ. Ọ̀ọ̀ni òní kò síbi tẹ́ ẹ pé títí ò lọ. Bẹ́ẹ̀ fi pé ewúrẹ́ yín bá bímọ tẹ́ ṣe kó mọ ẹ pé yóò lọ. Ibi tá a bá ọba ilẹ̀ Yorùbá dénú, débi pé wọ́n wà máa náwó sọ Ọ̀ọ̀ni, wọ́n máa bà lọ́wọ́, wọ́n à ń ṣèkì Ọ̀ọ̀ni of Ifẹ̀, Ọ̀ọ̀ni òrìṣà. Àwa là ń pè ní Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ọ̀ọ̀ni òrìṣà ni the custodian of deities, ẹni tó wà ní àkóso àwọn òrìṣà, alákòóso. Ó wá dẹni tí ẹnìkan jábútẹ́ yóò kàn déédéé bà lọ́wọ́. Tó bá jẹ́ pé ààyè gba Peter Ìdóńtè ìjọ náà ni ìbá tó táàpù ẹ̀ lẹ́yìn pé my boy, ìbá táàpù Ọ̀ọ̀ni táyé bá gbà á. Gbogbo ń tẹ̀ ń lù tẹ̀ lọ́ni gbalangbalang kò ní ìtumọ̀ nígbà táwọn yẹn máa ti lè ń bà lọ́wọ́, tí wọ́n ń walk to him tán bà lọ́wọ́ tán à ń ṣèkì ẹ̀. Gbogbo ń tẹ̀ ń lù kiri wọn ní ìtumọ̀. Gbogbo ilé tẹ̀ ń pariwo ní airport kò ní ìtumọ̀ mọ́, kò ní ìtumọ̀, kò ní ìtumọ̀. Ẹ kàn ń fariwo disturb àwọn èèyàn yòókù ni. Ibi tí wọ́n bá balẹ̀ Yorùbá dénú o. Ìfà lẹ́dẹ̀ wá débẹ̀. Ìfà cheap things.
ọba tó yẹ kí wọ́n mọ káwọn èèyàn mọ wá dírẹ̀bẹ̀, ọba tó yẹ kí wọ́n tí wọ́n ní ọba bá lórí ohun gbogbo tí wọ́n ń pè lọ́ba, kì í ṣe ipò kékeré bẹ́ẹ̀ ṣe kà kún tèmi. Torí ìran aládé lèmi, mo mọ tí wọ́n ń fọba ṣe, ṣùgbọ́n ọmọ àlè ti pọ̀ nínú àti ìjọba lẹ́nìí, tá a ti wọ́ wàhálà nù, tá a ti wọ́ one chance, tá a ti wọ́ one chance nù. Ẹ̀ wọ́n á ń wá Ifá káàkiri, Ifá wọn ń fà yín lápò ya. Ifá yìí làfọ̀njá wá tí Ìlọrin fi bọ́ lọ́wọ́ rẹ̀. Ó da ìṣẹ̀ǹbáyé nù, ó da àtọlẹ̀dọ́lẹ̀ rẹ̀, ó dànù, ó wá kó Fúlàní mọ́ra lọ́rẹ̀ẹ́. Kí ló gbẹ̀yìn Àfọ̀njá? Kí ló padà gbẹ̀yìn Àfọ̀njá? Ibẹ̀ lẹ́yìn ọba tó kù rédèrèdè náà ń bá a bọ̀. Ẹ̀yin ọba tẹ́ ẹ̀ mọ bí ipò tẹ́ ẹ wà, ẹ̀ mọ bó ti tó. Tó bá yẹ pé ẹ mọ bó ti tó ni, tó jẹ́ pé lódodo ẹ̀jẹ̀ ọba ní rìn lára yín, ẹ̀ ní fi ipò bàbá yín, ẹ̀ ní fi tàfàlà. Wàláì, ọ̀rọ̀ tèmi ò ní jù bá ń lọ.